dúró mi. Gbọ́mi dáadáa. Kàtáyà. Ta ni o fi sọ onídùúró? Ta ni onídùúró rẹ? Sáwà wòlíì ní ṣé senior prophet ni àbí junior prophet? Ta ló fi sọ onídùúró tẹ́sẹ̀ ń ro? Ó gbọ́ àyè ló Fúnkẹ́ bó ṣe rí nìyẹn. Gbọ́mi sà, ta ni ó ṣe onídùúró mi tó fayé mi tó fi gbé gógó? Jésù! Ta ló gógó? níbi tí Ronaldo ṣe fìdí. Bẹ́ẹ̀ ni o. Gbọ́mi sà. Senior prophet. Mo ń gbọ́ ẹ, mo ń gbọ́. Amúmirí ìran kan. Àwọn agbára kan wọ́n sì ti àǹtítọ́pẹ́. Kán fi bàbá Ìjẹ̀ṣà sí onídùúró. Jésù! Lékeleke. Nígbà tí ìjì dé, wọ́n gba bẹ́ẹ̀ni bàbá Ìjẹ̀ṣà. Àǹtítọ́pẹ́ wá ń ṣe bá. Ó ti yé mi, má ṣàlàyé jù. Orí wa ń lẹ̀. Ó fi wá sórí ìdúró. Gbọ́mi sà. Ẹ wá lo bàbá Ìjẹ̀ṣà. Bó ṣe rí ni Elon Musk rí wa ń lẹ̀, ó fi wá sórí ìdúró. Ẹ fọ́ rẹ̀ ṣe ń sáyìn tó ń tanná. Mi ò ní ní kí dánjá sí yẹn. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ tí wòlíì àròlé. Bó ṣe rí ni. Ó fẹ́ gba fọ́ọ̀mù fadá lọ́jọ́ sí. A ní kó fi wá sonídùúró rẹ̀. Sonídùúró. Ó ti dálàyà nílé. Fẹ́ Yẹmí London. Ó fẹ́ Yẹmí. Wá rí wa. Bó ṣe rí. Ohun ètùtù tí wà pọ̀. Kí ni sáré. Gbé mi lọ sí ilé oníjẹ. Gbé wa lọ sí ilé oúnjẹ. Ra iyán fún mi. Fúnkẹ́! Kó o sì ra bọ̀kọ́tọ̀ sí. Ra kókó fún senior prophet. Bẹ́ẹ̀ni, mo manage. Kó o sì fún wọn ní jíńjà. Màá manage. Ó ti tán. Bẹ́ẹ̀ni. Ojú bẹ́ẹ̀ lọ. Ra ápù tó máa ń tóbi yẹn rà fún wa. Brand ni o. Bẹ́ẹ̀ ó lè rọ̀rọ̀ òǹbò fún junior prophet. Bẹ́ẹ̀ni, ẹ fẹ́ràn nǹkan tí o àbí tó kò tó ṣe rí àárẹ̀ wa.